Ọjọ́rú ni òní tí kì í ṣe ọjọ́ àánú àkọ́kọ́ nínú oṣù kìíní ọdún tuntun. Ọlọ́run yóò jẹ́ kí àánú kó wá gbogbo wa rí o, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín lónìí tí ṣe ọjọ́ kẹta Wednesday 24. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká padà dé kí ìròyìn fẹ́lifẹ́li kó wá máa nà yẹ́ síwájú. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ̀wẹ̀, bí ọ̀rọ̀ ti ṣe rí lọ́dọ̀ Shehu Sani náà ló ti ṣe rí o lọ́dọ̀ àwọn àjọ yìí. Lagos Chamber of Commerce and Industry (LCCI) ni wọ́n ti ní àwọn ò rí nǹkan pàtó kan eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo lètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ṣetán o láti kojú gbogbo ìṣòro èyí tó ń fi orílẹ̀-èdè Nàìjíríà ń lògbòlògbò lọ́wọ́ báyìí láàrin oṣù kìíní ọdún yìí sí ìdá méjì tí í ṣe oṣù kẹfà ọdún tuntun 2024 èyí tá a kó wọ̀nyí. Àjọ ọ̀hún LCCI ṣe àpèjúwe wípé ọ̀rọ̀ eléyìí tí Bọ́lá Tinubu tó fi kí àwọn orílẹ̀-èdè Nàìjíríà kò ní ìkìmí nínú, bẹ́ẹ̀ sì ni kò sí ìwúrí àti ìfọkànbalẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún o, torí wípé àwọn ọ̀rọ̀ náà ọ̀rọ̀ rí àwọn lásán o làwọn ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí wípé kò fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ọ̀rọ̀ ọ̀hún èyí tó jẹyọ o nílùú Èkó lásìkò tí àwọn àjọ náà tí wọ́n ń wòye ọ̀rọ̀ eléyìí tí Tinubu sọ níbi àpèjẹ àjọ̀dún ọlọ́dọọdún èyí tí wọ́n máa ń ṣe èyí tó wáyé o nínú oṣù kìíní ọdún yìí ní ìpínlẹ̀ Èkó. Bákan náà ni àjọ NECA làwọn náà ti sọ wípé pẹ̀lú ọ̀rọ̀ yìí ó fi hàn wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà láàrin oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún yìí kò lè kẹsẹ̀ járí nítorí pé ọ̀rọ̀ Bọ́lá Tinubu èyí tó sọ àwọn ò rí nǹkan kan tó ní kìmí tó sì lè fi hàn wípé lótìtọ́ àti lódodo ètò ọrọ̀ ajé yóò fẹsẹ̀ múlẹ̀ nínú ètò ìṣèjọba rẹ̀ nínú ọdún tá a wà yìí. Wọ́n wá rọ Bọ́lá Ahmed Tinubu wípé yèyí ọmọ ní ń gbọmọ bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà. Wọ́n ní lákọ̀ọ́kọ́ náà àwọn dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Tinubu fún àwọn ọkàn akin eléyìí tó ń gbé ìgbésẹ̀ rẹ̀ pẹ̀lú bó ṣe ń kojú àwọn ìṣòro kan lápá àwọn ààlà kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ṣùgbọ́n bí náà ò bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kàn o. Àjọ NECA àti LCCI wọ́n wá rọ Bọ́lá Tinubu tí ṣe ààrẹ Nàìjíríà láti dákúndábọ̀ kí wọ́n gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn òjòjò eléyìí tó ń ṣe orílẹ̀-èdè yìí, kí orílẹ̀-èdè Nàìjíríà kó lè dàgbàsókè sí nínú ètò ààbò, ètò ọrọ̀ ajé àtàwọn ohun tó dáa mìíràn tó sodo sọ eléyìí tí ó farahàn bí wọ́n bá mú lọ́kùnkúndùn bó ti tọ́ àti bó ti yẹ. Peter Obi tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra tó tún jẹ́ ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò àwọn ààrẹ tó wáyé nínú oṣù kejì ọdún 2023 tó kọjá ló ti ṣe àpèjúwe olóògbé gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu Aketi gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì nínú àwọn akin gómìnà eléyìí tí ò ní ìbẹ̀rù ẹnikẹ́ni tó sì ń kojú àwọn ìṣòro mìíràn tí àwọn ènìyàn máa ń yẹra fún wípé gómìnà ọ̀hún tó jẹ́ olóògbé ó ní gómìnà eléyìí tó ṣe mú yangàn láwùjọ àwọn gómìnà ní ìgbà tó ń bẹ láyé ni ó ní Rotimi Akeredolu ó ní gbogbo ènìyàn ló ń gbé òṣùbà káre fún un nígbà tó ń bẹ láyé látàrí wípé kì í bẹ̀rù kì í sì í ṣojo. Wọ́n níbi tí ó bá lọ báyìí ń ló kọjú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun mìíràn tí àwọn akẹgbẹ́ rẹ̀ tí ṣe gómìnà máa ń yẹra fún lòun kojú tó sì ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ọkàn nítorí wípé ó ń gbé ìgbésẹ̀ eléyìí tó tọ́ àti tó yẹ èyí tó sì jẹ́ wípé ó ń kojú àwọn ìṣòro mìíràn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tí wọ́n yẹra fún, pàápàá jù ètò ààbò ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní Rotimi Akeredolu ó gbìyànjú dáadáa láti rí dájú pé àwọn tó jẹ́ wípé wọ́n ń dẹran jẹ wọ́n ń dá wàhálà alẹ̀ gbogbo rẹ̀ pátá ló kojú nítorí ní ọmọ akin òun ni Rotimi Akeredolu nígbà tó ń bẹ láyé gẹ́gẹ́ bí Peter Obi bó ti ṣe àpèjúwe rẹ̀
Peter Obi ọ̀hún eléyìí tí òun pẹ̀lú ọ̀kan nínú àwọn gbajúgbajà níṣòwò àti olóṣèlú Pat Utomi tí wọ́n jọ kọ̀wọ́rìn lọ sí ilé rẹ̀ tó ń bẹ nílùú Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá tí ṣe ọjọ́ Ìṣẹ́gun nígbà tí wọ́n yọjú sí ìyàwó olóògbé náà àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n ti ṣe àpèjúwe Akérédolú gẹ́gẹ́ bí akin ẹni tí ò ní ìbẹ̀rù ẹnikẹ́ni kankan bíi tí òun kó kéré mọ́tò tó sì jẹ́ wípé ohun tó bá ní òun fẹ́ ṣe ní ti dáadáa ó máa ń ṣe àṣeyọrí rẹ̀ ni tó sì jàbọ́ kúrò lọ́wọ́ àwọn ọ̀tá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n kọ sílẹ̀ nínú ọ̀rọ̀ tirẹ̀. Pat Utomi ṣe àpèjúwe wípé Akérédolú àwọn jọ lọ sílé ẹ̀kọ́ girama Loyola Grammar School tó wà nílùú Ìbàdàn ní ọdún 1960s lọ́hùn-ún tó sì jẹ́ wípé láti ìgbà náà ni Rotimi Akérédolú ló ti ń fi ọkàn akin hàn ní gbogbo ohun tí wọ́n bá ń ṣe ní ìgbà tí wọ́n ń bẹ nílé ẹ̀kọ́ girama. Ó ní kò ṣe ìyàlẹ́nu láti rí Akérédolú ṣe àṣeyọrí síwájú kó tó di wípé ọlọ́jọ́ dé tó mú ẹ̀mí rẹ̀ lọ. Wọ́n wá kí gbogbo àwọn ẹbí rẹ̀ wọ́n sì gbà á ládùúrà fún Akérédolú wípé iwájú tó dojúkọ yóò dá èyí tó fi sílẹ̀ kò ní bàjẹ́, Ọlọ́run yóò di àwọn mọ̀lẹ́bí rẹ̀ mú nínú ayọ̀ àlàáfíà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní máfoko mi dànà ọjọ́ kan báyìí lè yàn kọ. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú lánàá ti ṣe ọjọ́ Ìṣẹ́gun ní gómìnà ń gbìnàyà o pẹ̀lú bó ṣe gbé ìgbésẹ̀ láti máa rìn káàkiri ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti rìn dé ojú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Bàdágìrì níbi tí wọ́n ti mú àwọn kọ̀lọ̀ sí elétí ikùn èyí tí wọ́n ń gba one way lójú òpópónà ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn akọ̀ròyìn tòun ti fọ́nrán kan eléyìí tó lọ lórí ayélujára wípé iṣẹ́ takuntakun ni gómìnà Sanwó-Olú ló ń ṣe. Lára àwọn ènìyàn ọ̀hún èyí tí wọ́n mọ̀ ni wọ́n ti rí ọ̀kan nínú àwọn ọmọ ológun tó jẹ́ ti ẹkùn ọ̀wọ́ 180 81 Battalion ní ìpínlẹ̀ Èkó èyí tóun náà wa ọ̀kadà tó gbé gba one way àti àwọn èèyàn méjì kan èyí tí wọ́n mú sí o. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn tó tún gun ọ̀kadà ọ̀hún ló kófìrí gómìnà tó ń ti àwọn ẹmẹ̀wà rẹ̀ tó jẹ́ wípé ìṣe ni wọ́n na pápá bọ́ra pẹ̀lú bí wọ́n ṣe fi ọ̀kadà alùpùpù wọn àti àwọn èrò tí wọ́n gbé sí ẹ̀yìn bí wọ́n ṣe fi wọ́n sílẹ̀ sójú òpópónà tí wọ́n na pápá bọ́ra láti sá àsálà fún ẹ̀mí wọn o. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní àwọn ènìyàn ọ̀hún tí wọ́n mú náà ní gómìnà Sanwó-Olú ló ti sọ wípé kò sí ẹni tó kọjá òfin, àparò kan ò gájú kan lọ àfi èyí tó bá bà sórí ebè. Wọ́n léyìí tó sì bà sórí ebè rèé yóò di ọbẹ̀ fún ọlọ́dẹ ni o. Wọ́n ní gbogbo àwọn ènìyàn ọ̀hún tí wọ́n mọ̀ àti ológun tó ń bẹ láàrin wọn àti àwọn ènìyàn yòókù ni wọn yóò fi ọwọ́ òfin ni wọn yóò fi jẹ wọ́n ní ìyà bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, díẹ̀ rèé nínú àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n jẹ́ ògbóǹtarìgì òṣèré sinimá àgbéléwò òǹkọrin tí wọ́n ṣeré lédè tòyìnbó àti ti Yorùbá èyí tó jẹ́ wípé ìrìn àjò ìgbéyàwó wọn ó túkàwó láàrin ọdún 2023 eléyìí tí a lò tán yìí látàrí àwọn gbólóhùn asọ̀ gbọ́nmi sómi òtó ká máa fi ọwọ́ àbùkù ìyà kanra ẹni nínú ilé èyí tó fà á kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbéyàwó ọ̀hún kó dohun àmú àdáyọ ọ̀bẹ tì kí wọ́n gé okùn ìfẹ́ èyí tó ń bẹ láàrin àwọn méjèèjì tí oníkálukú wọn tó sì gba oko bòmíràn lọ. Lẹ́ni èèyàn ọ̀hún tó jẹ́ ẹni àkọ́kọ́ òun náà ní láti rí òṣèré orí ìtàgé sinimá àgbéléwò lédè Yorùbá Wùnmí Nítoríọlá èyí tó jẹ́ wípé nínú oṣù kìíní ọdún 2023 ní ìrìn àjò ìgbéyàwó rẹ̀ ló túkàwó pẹ̀lú ọkọ rẹ̀ tó sì fi sórí ìkànnì Instagram rẹ̀ wípé ní báyìí òun ti di ìyá ń dágbé o bàbá yọ́wà. Ẹnì kejì ẹ̀wẹ̀ òun náà ni òṣèré sinimá àgbéléwò ti Yorùbá Yomi Alore tí gbogbo èèyàn mọ̀ sí Yomi Gold tóun náà kéde ìgbéyàwó rẹ̀ tó túkà pẹ̀lú ìyàwó rẹ̀ èyí tó jẹ́ wípé lẹ́yìn ìgbéyàwó àkọ́kọ́ tó ṣe tó forí sápọ̀n ó ṣe ẹlẹ́ẹ̀kejì eléyìí tó ṣe pẹ̀lú mẹ́nà tóun náà forí sọ́pọ̀ ò nínú ọdún 2023. Èèyàn kẹta òun náà ni Bọ́láńlé ò Nínálowó èyí tó náà kéde ìgbéyàwó rẹ̀ wípé ó ti túká báyìí
lẹ́yìn ìrìn àjò ọdún 17 kó tó di pó kéde rẹ̀ nínú oṣù kẹsàn-án ọdún 2023 wípé ní báyìí ìgbéyàwó tó ń bẹ láàrin òun àti ìyàwó òun Bùnmi wípé okùn ìfẹ́ ọ̀hún wọ́n ti fi àdá wọ́n ti fi gé o oníkálukú ó ti pín gàrí lọ́tọ̀ọ̀tọ̀. Ẹnì kẹrin ọ̀hún ló jẹ́ òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó Stella Damasus èyí tó náà kéde wípé ní báyìí okùnfẹ́ tí ń bẹ láàrin òun pẹ̀lú ọkọ òun èyí tí wọ́n pè ní Daniel Adéminọ́kàn wípé wọ́n ti fi ọ̀bẹ òun wọ́n ti fi gé okùn ìfẹ́ ọ̀hún. Stella Damasus tó kéde títí rẹ̀ náà nínú ọdún 2023 tó kọjá yìí wípé òun ti di ìyá ń dágbé báyìí kí oníkálukú kó máa lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹnì karùn-ún òun náà ni ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ pọ̀ pẹ̀lú gbajúgbajà olórin takasùfé David Adeleke tá a mọ̀ sí Davido. Ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ pọ̀ rẹ̀ òun náà kéde okùnfẹ́ tó ń bẹ láàrin òun pẹ̀lú ìyàwó rẹ̀ wípé wọ́n ti fi ọ̀bẹ wọ́n ti fi gé e lọ́wọ́ báyìí. Ẹnì kẹfà eléyìí tóun náà tí ìrìn àjò lọ́kọláya wọn tó forí sẹ́pọ̀n o nínú ọdún 2023 òun ni Dàmọ́lá Ọlátúnjì èyí tó jẹ́ wípé òun náà ń gbìyànjú dáadáa. Ìgbéyàwó tó wà láàrin òun pẹ̀lú ìyàwó rẹ̀ Bùkọ́lá Awóyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí Arúgbáwò òun náà ló forí sọ́pọ̀n nínú oṣù kẹwàá ọdún 2023 èyí tó kọjá yìí. Kí Ọlọ́run ọba kó dákun kó dábọ̀ gbogbo ìdílé tó ń dùn lọ́wọ́ báyìí kí èṣù kó má rí àyè láti wọbẹ̀. Àmín. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́rú ọjọ́ àánú títí dojúmọ́ àlàáfíà máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.